káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níyì. Mo kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin. Mo kí gbogbo baálé ilé yìí, mo sì kí ìyáálé ilé yìí, ìyálájé, bàbá lọ́jà, gbogbo yín mo kí. Ẹ má pe kíkí mi pọ̀, torí pé ẹni tá a bá pè lọ́mọ Yorùbá, ó gbọ́dọ̀ fi ẹ̀kọ́ hàn. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun àti ọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí ọ̀sà. Mo tún akẹ́ni tó ṣe pé kì í ṣe Yorùbá ṣùgbọ́n ló ń fún un orí ọ̀fẹ́ ó gbédè Yorùbá. Tó orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Káàkiri orí afẹ́fẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà pọ̀, ṣùgbọ́n bí tẹ́ ẹ̀ bá ti gbọ́ kí wọ́n sọ pé Lukman ọmọ Ayédáre kì í ṣe ni. Ọ̀tọ̀ ni bàbá ọgbọ́n, àwọn àgbà. Ọ̀tọ̀ ni ọmọ ọgbọ́n, àwọn àgbà. Ọ̀tọ̀ ni dókítà ọmọ ọgbọ́n, àwọn àgbà. Ṣùgbọ́n bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà òun lorúkọ ti tèmi, kò papọ̀ mọ́ra wọn. Mo fẹ́ dá wa ní ẹ̀kọ́ kan bẹ́ńgá. Àwọn èèyàn gbé àwòrán wọn ní bàbá ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ìtọ̀. Pé ìtọ̀ tí àwọn Yorùbá tún ń pè ní ẹ̀yọ́. Torí tí àwọn Yorùbá tí wọ́n bá fẹ́ da ìtọ̀ pè tí wọ́n fẹ́ pè ní tọ̀, wọ́n á ní mo fẹ́ ṣẹ̀yọ́, ẹ̀yọ́ ni wọ́n pè ní tọ̀. Ìtọ̀ ni wọ́n sì pè ní ẹ̀yọ́. Àwọn èèyàn ní ṣé nǹkan tó jáde lára wa ta ní kò dáa mọ́, ṣó tún wúlò ni? Yorùbá ní níbi èèyàn bá rìn dé ńbẹ̀ ni ó lè sọ. Níbi tó bá sì dé ò lè sọ̀rọ̀ ọbẹ̀. Bí àpẹẹrẹ ẹni tó bá ti dé Òṣòdì nílùú Èkó, ká pé láti bí 20 ọdún sẹ́yìn, kódà gan ká sọ pọ́dún 10, tó wá níwọ̀wé Èkó Odòṣòdì, wọ́n máa sọ fún ọ pé Òṣòdì ni wọ́n máa sọ fún ọ pé àní Òṣòdì ni wọ́n lọ, wọ́n máa sọ fún ọ pé Òṣòdì ni wọ́n máa sọ pé ìwé Ìdòṣòdì, torí pé ibi yìí kọjọ Òṣòdì lójú rẹ̀, gbogbo nǹkan ti yàtọ̀. Èyí tí jẹ́ pé bí ayé ṣe mọ nígbà yẹn Òṣòdì ṣe wà wọn lọ́mọ, ṣùgbọ́n lóde òní ó ti fẹ́ jújù bẹ́ẹ̀ lọ. Ó ti yé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ń gbọ́ mi. Kọ́rọ̀ wa má bàa pọ̀, ìgbọ̀nsẹ̀ tí ń jáde lára wa gan ó wúlò. Àwọn ọmọ Yorùbá òde òní wọn làwọn ọmọ ohun tí jẹ́ gbọ̀nsẹ̀, igá tá à ń ṣe. Ṣé àwa àti gbọ́dọ̀ máa sọ torí orí afẹ́fẹ́ la wà? Ìgbẹ́ torí kò yẹ ká máa sọ bẹ́ẹ̀ lórí afẹ́fẹ́. Ẹ dákun gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n oní Yorùbá, ẹ má bínú. Ìgbẹ́ tó jáde lára wa òun náà ní ìwúlò tiẹ̀. Ìsọpẹ́ tò ní ìwúlò táwọn ẹni bí o. Àwọn tí wọ́n fi ń ṣèṣekúṣe tí wọ́n wówó pa ìyẹn kọ́ lèmi ń wí ń pa rẹ o. Ipa tó lè kó nínú ìrìn àjò ayé wa ní ìwúlò rẹ̀ òun ni mò ń sọ. Àti ìdébẹ̀ yẹn o, ọ̀rọ̀ ìkànnbẹ̀ yẹn kò tiẹ̀ tí ìdébẹ̀ yẹn lónìí. Ìtọ̀ tá a tọ̀ dànù ó wúlò, ó wúlò. Ọ̀rẹ́ mi wá tẹ́tí rẹ̀ síbí. Ẹ̀yin tẹ́ ń pariwo ẹ dákun ẹsẹ̀ nù yín kán. Ògùn orí afẹ́fẹ́ lọ́wọ́ máa wá gbọ́, eríire ò pé fún un tó wí hùn, eríire ò pé. Wọ́n ní ìwọ tó ní ojogún oògùn lọ́wọ́ bàbá rẹ̀. Bàbá rẹ̀ nìkan ló lóògùn. Àmọ́yé mi tíntín àwọn èèyàn tí wọ́n ń bẹnú ayé. Ìwọ̀n bàbá rẹ̀ bá ní lọ́wọ́ ẹlòmíì tún léyìí tó ju ti bàbá rẹ̀ lọ. Bàbá rẹ̀ lóògùn ni ò lè dá fóònù. Ẹ jẹ́ ká kí òyìnbó tó ṣe fóònù.
ṣe bí ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ òun ni wọ́n bá débi fóònù tá à ń gbé kiri bọ́rọ̀ kan bá rúyàn lójú ní ìsìtọ́ bá bí gọ́gù yóò gbé jáde fún un níbi agbára rẹ̀ mọ́ yóò gbé jáde èèbó ló ṣe é kìí ṣe pé báyà wọ́n jọ́ lọ́hùn ìmọ̀ ni ó wà lẹ́kọ̀ọ́ ọ̀ ń báyàn sọ̀rọ̀ ní Ghana ẹ báwọn kan lọ́hùn fún lágbára débẹ̀ tí wọ́n fi ń ṣe ó sì á ní bàbá rẹ̀ ṣe kọ́ máa báyàn sọ̀rọ̀ ní Ghana tí gbogbo ayé ọmọ gbọ́ pé bàbá rẹ̀ ń báyàn sọ̀rọ̀ àsọ̀lẹ̀ tiẹ̀ ní bàbá rẹ̀ èèyàn máa kọ́gbọ́n gbogbo bí ọba ti rọ́gbọ́n ni dúró kọ̀ọ̀kọ́gbọ́n wọ́n ní àìrìnjìnà làìrá abùké ọ̀kẹ́rẹ́ tó bá rí jìnnà ó rí bí wọ́n ti ń fodó òbílẹ̀ jẹun tó àwọn pẹ́tà bá wọn bí wọ́n ń fodó òbílẹ̀ jẹun ti pé ìwà tún àlè yìí ó ní èwo tún lélẹ́yìí torí pé òrírí òun ló jẹ́ orí bẹ́ẹ̀ ìtọ̀ ó wúlò fún wa ọ̀yà ìwà nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan ẹ fi ẹnu mẹ́nu ẹ fètèmétè ẹ yá mi létí yín ìtọ̀tún ẹ fi tòsílẹ̀ kẹwàá sẹ́nu kẹ́m yọ yẹ wa kò ní yẹ ẹ lẹ̀ ìwúlò ìtọ̀ ọ̀nà mẹ́ta nígbà dá wa lẹ́kọ̀ọ́ lónìí tọ́ba ti jọ́ mi a máa tẹ̀síwájú lórí ẹ dánwò ẹ sì bá bẹ́ẹ̀. Ìtọ̀ tí a bá tọ́jú ìtọ̀ ìdájí tá a tọ̀ ní kùtùkùtù ewé kan bẹ wọ́n ń pè ní ewé ọgbọ́ ẹ má ra ewé náà àìrà ẹ lọ já ni láì tí ì sọ̀rọ̀ sẹ́nìkan ẹ lọ já. Ẹ bá já tán ẹ jù sínú ike kan ẹ da ìtọ̀ yìí sí ẹ fi gbó ewé ọgbọ́ àtẹwé ìjókòó jẹ́ ni o ewé ọgbọ́ àtẹwé ìjókòó jẹ́ òun lẹ àwọn ẹlẹ́mìíràn máa bẹ̀rẹ̀ pé ṣéwé ìjókòó jẹ́ tútù náà ni àbí gbígbẹ tútù lòun náà àìrà lọ́jà. Sẹ́rí iṣẹ́ yìí ó kéré ní ṣíṣe kò sì náyàn lówó wàhálà rẹ̀ kàn pọ̀ ni wàhálà rẹ̀ ojú wípé ẹ ti tágẹ́ẹ̀tì pé ibí ewé jókòjẹ́ wà mẹ́ ewé ọgbọ́ ọwà ń bí kẹkàn sí ohun tẹ́sì ewé méjì yẹn náà ni ẹ wàá fi gbó ẹ wàá sẹ iṣẹ́ kí ni ń ṣe. Torí àwọn tí wọ́n fẹ́ máa jí fídíò wa gbé ẹjẹ́ àjù nọ́mbà sí ká tó parí ẹ̀. Àbá àmọ́ ẹ lè fẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp group àbí lórí ìrìn àjò ayé yín àbí ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé ẹ jẹ́ kí n ju nọ́mbà yìí lẹ́ẹ̀mú ọ́dọ̀ +23480 3298 3298 ẹyọ kan tí mo kọ́ fi ilẹ̀ yìí ẹ̀mú ọ́dọ̀ orí WhatsApp rẹ̀ ni ẹ ti bá mi sọ̀rọ̀ tẹ́ ẹ bá pè dàrẹ́tì tí ò lọ mo lè má sí ní Nàìjíríà ṣùgbọ́n ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ torí ìrìn àjò yín ẹ fẹ́ ká bá yín ṣàwọn ètò kan ni ẹ bá mi sọ̀rọ̀ mbẹ́ +23480 3298 3298 nọ́mbà kejì nọ́mbà orílẹ̀-èdè Kòtónú ni
tí ẹ bá pè wọn náà tí ọlọ ní òsìlè lórílẹ̀-èdè Kòtónú ni +22954651928 ẹ gbọ́ dáadáa +22954651928 ìtọ̀ ewé ìjókòó jẹ́ yìí náà ní jẹ́ ń jókòó ẹlòmíì máa ìwé òní wá jẹ́ ìwé ìjókòó jẹ́ òun náà ní jẹ́ ìwé jẹ́ ń jókòó ẹjọ jà pọ̀ lẹ́ẹ̀kan wọ́n lè tún máa bèrè pé ṣáà ní sọ̀rọ̀ tá a fi jáwọn náà àní sọ̀rọ̀ tá a fi jáwọn náà àní sọ̀rọ̀ tá a fi já méjèèjì àwa fi tọ̀dájí yẹn gbó tẹ́fà tí wàá gbó dáadáa ẹ yọ gbogbo pátíkù inú rẹ̀ kó mẹ́ gbogbo sákìtì inú rẹ̀ àwọn èèbó ni wọ́n pè ní pátíkù àwọn Yorùbá wo ní sákìtì tàbí ká ní ìrúkù inú rẹ̀ àbí ká ní pàǹtí tó wà nù àjò ẹ̀dá sẹ́gbẹ̀ kan ṣe rí omi tó ti wà nílẹ̀ yìí ẹ bu oyin sí ṣe rọmọ tí ọ̀gbọ́ràn tàbí ń ja olè ẹni kọ́mọ yìí ó máa mú ní ìdájí àtàlẹ́ tó bá fẹ́ sùn ẹ má sojú rẹ̀ sí o tí ó bá wá mú orí ìjókòó ni ẹtì ni ó máa lò ní agbára Ọlọ́run yóò máa gbọ́rọ̀ sí yín lẹ́nu o yóò sì máa ṣe ohun tẹ́ fẹ́ kò jù bẹ́ẹ̀ lọ ẹ dán wò ẹ bọ̀ lọ́hùn bẹ́ẹ̀ pé agbára ní tọ́lọ́hùn ọba. dúdú lẹ́yàwó pupa lẹ́yàwó ojú ọmọ lọ́mọ nù tí kò tó ikú bọ́ lọ́mọ tuntun ojú gbére 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 gbére. Ìtọ̀dájí ẹ wá ẹyin ìbílẹ̀ tàbí ẹyin àgíríkì ẹ ti wá ẹ wá lọ wá ewé rẹ́rìn kò mí òun náà là ń pè ní imí eṣú ewé yìí náà làwọn àgbàlagbà pè ní ewé apàṣà kódà àwọn míì máa pè ní òkú pẹ̀rọ̀ ṣẹ́ríbẹ̀ ti já ewé yẹn gbàrà ẹ kó sínú kòkò ẹ ti kó sí ẹ wàá fẹ̀yìn lé lórí ẹ tún á fi ewé yẹn bò ó yẹ ìdàtọ̀ sí ẹ sè é omi mi ò gbọ́dọ̀ kún o ẹ sè é tẹ́ bá ti sè é tó jiná dáadáa ṣe rí epo yẹn ẹ fọ ẹyin yẹn ẹ wàá da epo ẹyin yẹn ẹ dà sí orí ewé yẹn ẹ lè kókó nínú kòkò tẹ́ fi sè é o pàápàá tó bá jẹ́ pé ìkòkò tẹ́ fi ń jó nǹkan òun lẹ fi sè é ẹ lè fi sílẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kòkò tẹ́ fi ń jó nǹkan kọ́ lẹ fi sè é ẹ kó ewé yẹn kúrò nínú kòkò yẹn ẹ fẹ́ kó sínú àpẹ tẹ́ fi ń jó oògùn ẹ wà fòdìdí àtàrí kan kùn èèpo tẹ́ bó lára ẹyin ni o ṣe rí ẹyin yẹn gangan ẹ jẹ ẹ mú omi sí ẹ ń bèrè fún sẹ kí ni ń ṣe tí ẹ bá ń jẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìdènà àṣàsí ni o kódà kì í jẹ́ kí èèyàn olùgbàdì àrùn bẹ́ẹ̀ ni àsìkò téèyàn bá ń jẹ nǹkan yìí bóyá ẹnìkan bá ń ba yín lérí àbí ó ní kò sí bóun ò ti jẹ́ òun tó sa nǹkan wá òun náà ní nǹkan rẹ̀ ọ́ tọ̀ lọ bó ti ń sà wá bẹ́ẹ̀ náà ni wọ́n máa tọ̀ lọ ẹ̀dọ̀ ò bẹ́ẹ̀ lẹ́bàá ẹ ń béèrè yìí pé epo tó wà nínú apẹ àtewé ńkọ́ bò lẹ́ ti ṣe ẹ wàá fòdìdí àtàrí kan kún ẹ ti fòdìdí àtàrí kún ẹ ti fi kún ọyẹ ẹ máa jó. ìjọ gẹrẹgẹrẹ lórí omi
sábà pé gbogbo àṣírí yìí ń lérò pé tí ìnáyín ní 1000 tá à ń pè ní àpò kan Faransé ewé kan oògùn 6 àwọn àṣírí àwọn bàbá wa àtijọ́ ni ewé kan oògùn 6 àwọn oògùn kan bẹ tó jẹ́ pé ewé kan ni àwọn oògùn kan bẹ tó jẹ́ pé ewé 2 àwọn oògùn kan bẹ tó jẹ́ pé ewé 3 àwọn oògùn kan bẹ tó jẹ́ pé kò ju ewé 5 lọ àwọn ewé kan oògùn 6 òwe ni mo fi pa àwọn oògùn kan bẹ tó jẹ́ pé kò ní ju ewé tẹ́ ṣàjọba yìí lọ ṣùgbọ́n àwọn tí ń ṣe ní ara ó ju ohun tó lọ kó ẹgbẹgbẹ̀rún mílíọ̀nù sí lọ èyí tí ojú yẹn bò ló sì wá sí a máa fi lu ẹ̀kọ́ gbígbóná bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ gbígbóná a máa lò tí o bá ń lo iṣẹ́ yìí tí wọ́n bá ń ṣàṣeyọ ó sì máa mọ̀ bẹ́ẹ̀ ni tó bá ti rí tára rẹ bá ti gbóná wá tàbí tára rẹ ń ṣe wùnìwùnìwùnìwùnì tètè bọ́ sílé ìwẹ̀ kó bomi sára tàbí kó ra ọ̀rá pure water kan kó dà á sára yá padà lọ ọ̀dọ̀ ẹni tí wá ní o tàbí tó bá tí àṣàṣì bóyá iṣẹ́ yẹn gbóná gan tí wọ́n tẹ́nìkan sọ pé kéè bá a sí ìtọ̀ yẹn máa gbọ́n tẹ̀lé láì jẹ́ pé ó mú mi bó ti ń tọ̀ tán ìtọ̀ mi ò tún máa gbọ́ ẹ́ wọ́n máa gbọ́n o lè tọ́ bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta tẹ̀léra wọn wọ́n gan ti mọ̀ pé iṣẹ́ yìí kò yẹ kí n fílẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n ti ń fòótọ́ ọ̀nù jáwé àti àwọn ọ̀jọ̀gbọ́n ti ń fòótọ́ ọ̀nù wàgbọ́ wọn ní ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ á sì fi í lẹ̀ àtòrí ìkẹ́ wa bá wa láyé fi í lẹ̀ à sì torí orúkọ àdúrà ní ẹ ṣe ara ó dé gbogbo wa wọ́n ní ajogún fá tó lóun ò ní kánìkan ní fá ẹni tó wà ní fá tó gbé fá kalẹ̀ tó lò di ọ̀run kọ́ bẹ́ẹ̀ni tó ní fá bá gbé fá kalẹ̀ kí ni ìwọ́rì jogún wọ́n kọ́ àá náà ni àwọn bàbá wa máa ṣe é ni àwọn máa ṣe é ni wọ́n sì fi ń ṣètọrẹ àánú wọ́n sì ń ṣàdúà kí làwọn abẹ́ de mọ́lẹ́ sí ẹnìkan ejúbà àṣòògùn sínú kú o ẹnìkan ejúbà àṣòògùn nínú kú kò sí ohun tá a fi ṣe bí ẹ̀dẹ́ sáré kò sí ohun tí ó fi ṣe mọ́ tó bá jẹ́ pé ìwọ ọ̀fẹ́ lò kọ́ ọmọ èlò kan tí bóyá ọ̀fẹ́ máa fi mú kókó o lè pò ó mọ́ṣẹ́ kọ́ máa wẹ̀ ẹ́ àmọ́ tọ́ bá máa wẹ̀ omi gbígbóná láàfin wẹ̀ omi gbígbóná ni ìwọ̀n tí ó ṣe lára ìwọ tí o fi kókó lò bẹ́ẹ̀ náà ni ó ti ṣe lára àwọ̀ tó bá fi ọṣẹ wẹ̀ ẹ́ tó fomi gbígbóná wẹ̀ èèyàn dúró sí ẹ̀gbẹ́ kan ọdún méjì àbí ọdún méjì ẹ wà fún mi tó ṣàdéhùn pé 3 rẹ̀ ní fún wa ẹ lọ wá ìtọ̀dájí yìí ẹjọ́ wà lẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá wá eérú inú àrò ẹ bù sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá wá ewé mi èṣù yìí bákan náà èèpo ọ̀bọ̀ tọ̀ ẹ wá gún papọ̀ mọ́ra wọn ẹ ti gún papọ̀ mọ́ra wọn papọ̀ mọ́ eérú yìí ni o omi kankan wà ní wà ń bẹ ìtọ̀ yìí lẹ́ẹ̀ fi pò ó tẹ bá ti fi ìtọ̀ yìí pò kìí ṣe ohun tí a máa ń lò ní gbogbo ìgbà ẹ dákun torí Ọlọ́run o kìí ṣe ohun tá a máa ń lò ní gbogbo ìgbà tí ẹ bá ti pàpẹtẹ ẹ mú ọṣẹ yìí ẹ kọ́kọ́ ẹ lè pò ó sínú ike kan bí ìgbà tí ẹ fẹ́ fi kírímù para ẹ kọ́ fi pa gbogbo ara yín látòkè délẹ̀ ẹ fi pa gbogbo ara yín látòkè délẹ̀ ẹ jẹ́ kó gbẹmọ yín lára ẹ jẹ́ kó gbẹmọ yín lára tó bá ti wá gbẹ dáadáa ẹ wàá bu ọṣẹ yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ bù sórí kankan tẹ bá fẹ́ máa fi wẹ̀ ẹ gbọ́dọ̀ fi wẹ̀ ọṣẹ mi o tẹ bá fi wẹ̀ ọṣẹ mi yìí ó bàjẹ́ ẹ má bẹ̀rù yìí pé ṣé tẹ bá gbé ọṣẹ yìí kalẹ̀ kò ní máa bà àwọn ọṣẹ yìí kù jẹ́ rárá kò ní bàjẹ́ ọṣẹ yìí tí àwọn ẹni bí bá wà ní ibi tí o ti ń ta ọjà
tí àwọn ẹni bí bá wà níbi tí o ti ń ta ọjà báyọ̀ máa ń fi ṣọ́ọ̀bù rẹ̀ láàlá pé ìwọ ń tajà lóru mo fẹ́ sọ fún ọ pé ìwọ tó bá ní wọ́n ń tajà òru ayé ń bẹ nájà ni tó bá dé ṣọ́ọ̀bù ńjọ́ kejì ò ní pa kọ́bọ̀ gbìyànjú kọ fọ́ ọ̀sẹ̀ yìí sómi mò ń padà bọ̀ wá ọ̀sẹ̀ tẹ́ fi para o ẹ fi wọn gbogbo ṣọ́ọ̀bù yìí ẹ fi fọ̀ ẹ máa fi fọ̀ bí a bá da nǹkan lẹ kò ní ṣiṣẹ́ fún yín ní agbára Ọlọ́run ṣé ẹ mọ̀ pé obìnrin mi ti wà ní ọkọ tó jẹ́ pé ìyá ọkọ alágbàkó ni ẹlòmíì àwọn ẹbí ọkọ alágbàkó ni ẹlòmíì pàdé ìyáálé onífìtínà máa lo sẹ́yìn tàbí ẹlòmíì wà níbi iṣẹ́ ọ̀gá rẹ̀ ò fẹ́ràn rẹ̀ alágbàkó lọ́yàn tì í pé ìwọ dandan òun ò lè lọ́ọ́ ṣe sẹ́yìn ìyẹn dúró bẹ́ẹ̀ ṣé wàá rí ẹni tó ti fi ọṣẹ yìí para tó ti gbẹmọ lára ọ wàá bọ́ léwè ọ wàá wẹ̀ látòrí délẹ̀ gbìyànjú kó wẹ̀ dáadáa o kó hú ọṣẹ yìí sára bí ẹ̀mẹ́ta kó wá wá omi gidi kì í somi àbọ̀là á fi wẹ̀ o kódà àálọ̀ wẹ̀ sódò tí ààyè bá gbà kó wẹ̀ koríko mọ́ ṣáká kankan tí a bá lọ fi wẹ̀ sódò àìdá padà wálé o kọ́ máa bá kódò máa gbá burú lọ àáwẹ̀ sódò kódà bójú bá ń rọ̀ lọ́wọ́ àáwẹ̀ sínú òjò ṣùgbọ́n kankan tó bá ti fi wẹ̀ nínú òjò ò ní mú wọlé o bẹ́ẹ̀ náà ni kankan tẹ́ ẹ bá fi ń wẹ̀ nínú ilé ẹ má jọ papọ̀ mọ́ èyí tẹ́ ẹ fi ń wẹ̀ ọṣẹ ẹ̀mí o kódà kankan ẹyọ kan tọmọ yín bá pọ̀ ẹ gbọ́dọ̀ lu ẹyọ kan fún gbogbo wọn orí kan kankan orí kan kankan ni ẹ gbọ́ dáadáa báyìí nísìn mo ti ṣàlàyé rẹ̀ ó ti yé wa yéké o tí a bá ṣe é bẹ́ẹ̀ tàbí o rí i pé o ti kọ́lé torí àwọn tí ń jí fídíò wa gbé orúkọ mi ni Lukumon ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà nọ́mbà tẹ́lẹ̀ fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group àbí lórí pé ẹ fẹ́ ṣèbéèrè lórí ìrìn àjò yín àbí lára àwọn ètò tá a ti fi sílẹ̀ ẹ fẹ́ bẹ̀ wá níṣẹ́ lórí ẹ̀ tá a bá bá yín ṣe lọ́wọ́ kan DHL yóò bá yín gbé ẹ̀yin lẹ́sànwó DHL lọ́tọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́lẹ́ẹ̀kejì àwọn fídíò kan tá a ti ṣe tọ́jẹ́ live video tẹ́ bá wo àkọlé rẹ̀ mò ń kọ́ sí pé 5 years program ayé ìgbà tí mò ń ṣe program ní Ìbàdàn àbí ní Bàrígà ó ti pẹ́ gan ni o a máa rí bí o ní 2015 2012 bó ṣe lọ nìyẹn so mo lọ download ẹ̀ látòrí Facebook òun ni mo post ẹ̀ ẹ rí i pé tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ mi ń bẹ̀ yẹn ẹ̀yin gan rí i pé ìsọ̀rọ̀ mi ń gbà yẹn ó yàtọ̀ sí ti sí ṣùgbọ́n ẹ̀ mọ̀ pé ohùn mi náà ni tó ti yé dáadáa báyìí nísìn so ayé ìgbà yẹn la máa gba 2000 kò rí bẹ́ẹ̀ mọ́ nísìn o mo máa sọ pé mbẹ́ ní 2000 gbọ́ mi yé dáadáa o ètò tí mo sì fi ilẹ̀ yìí má ṣe iyèméjì pé ǹjẹ́ wọ́n fi ilẹ̀ o pé àbí kò pé mo fi Ọlọ́run ọba tó dá ayé mi tí ó sì gbé mi dìde tí n bá kú mo fi búra fún yín ẹ lọ dán wò ẹ bá rẹ ní ìyìn sì fi ilẹ̀ torí kó lè wá bá mi ẹ lò ó kárọ̀ dẹ́nibọ̀dì ni ẹ ṣí àrẹ̀kọ́ kálékàkọ́ bọ́ọ̀bẹ̀ mi ń ṣe tàbí bùn mi ní nǹkan ń gbà ó ń gbà lọ́wọ́ rẹ̀ torí pé o fi dùn mí nínú èmi ní o sì gbà á bó ṣe jẹ́ nù gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sì ń lo iṣẹ́ wa kódà tẹ́ ẹ̀ tó fi ń dáhùn èèyàn lóhùn yóò máa jẹ́ fẹ́yìn náà o ṣùgbọ́n ẹ̀yin náà máa fẹ̀mí ìmoore hàn ayé wa o tó ọ̀nà wo ni iṣẹ́ yìí tó ń gbà ṣiṣẹ́ tí èèyàn máa ń fara kó jàǹkáríwò púpọ̀ jù kálàkálà bá pọ̀ fún èèyàn gan jù tó jẹ́ pé wàhálà yẹn pọ̀ gbìyànjú ọmọ alóṣẹ́ yìí wàá rí àánú gbà èèyàn ò rí tú sílẹ̀ lórí ẹ̀ kódà tó bá ń lò táwọn òjijì fìrí bá wà nù létẹ̀ wà wọ́n yàtọ̀ fíjọ́ ojú oorun wọ́n pa òjijì ojú ayé bẹ́ẹ̀ ni tí wọ́n gbọ́ mọ̀ pé àfáwọn mọ́mí wa rèé bájá àwọn dádì wa náà lọ́wọ́ àánú ọ̀rọ̀ rẹ̀ wọ́n gbọ́ mọ̀ pé ẹ̀yin rèé bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ara máa ní ẹni yẹn ni ẹ lọ dán wò bẹ́ẹ̀ lẹ́bàá bọ́yọ̀ o ti kọ́ ilé kalẹ̀
òwòrí parí látijọ́ àbọ̀ ọ̀rá ilẹ̀ kalẹ̀ ẹ ti bá pọ̀ lórí ẹ̀ ṣe iṣẹ́ yìí ọ wàá fọ sínú ike o lè gbé garawa ńláńlá lọ tàbí bá fò ńlá kẹ fọ sínú ẹ̀ kẹ pò ó lómi ẹ máa fi wọ́n gbogbo orí ilẹ̀ náà ní agbára Ọlọ́run gbogbo àkùndé àkọ̀tì àbọ̀dè èdìdì tó wà lórí ẹ̀ Ọlọ́run yóò sì kan náà agbára rẹ̀ sí gbogbo yóò kú dànù kò jù bẹ́ẹ̀ lọ o kò jù bẹ́ẹ̀ lọ o tó a máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́jọ́ iwájú orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ó tún da fẹ́ni tó ní promise and faith ọkọ ń kọ́ ọtí àyà ń kọ́ ẹtí ọba ṣiṣẹ́ òrójútùú ọba pawó ọ̀rí kójọ lọ́ọ́ ṣiṣẹ́ yìí ó níná 2000 tó fi parí ẹ̀ á dára fún wa o tó lẹ́ẹ̀kan sí Ìkòròdú ni mò ń gbé ṣùgbọ́n kẹ́ tó lè wá mi wá kọ́ pé nọ́mbà mi o tí ọba ti lọ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ jẹ́ kó fi nọ́mbà yìí lẹ̀ +234803298 hotline mi nìyẹn nọ́mbà kejì nọ́mbà orílẹ̀-èdè Benin ni +22954651928 ẹ̀mú méjì wọn ọdọ lórí YouTube ẹ bá nọ́mbà kóòdì fún àmì ń bẹ tó ẹ̀yẹ yẹn mi ní ìlú Kotonu ní agbára Ọlọ́run títí ìjọ Wednesday màá ti wà ní Kútọ́nù báwo lẹ́yìn dọ́dọ̀ mi ní Kútọ́nù tí ẹ bá ti dé àdúgbò tí wọ́n ń pè ní Lébẹ̀lé kọ́sọ́mọ Kútọ́nù tí ọmọ Lébẹ̀lé ẹ bá ti dé Lébẹ̀lé ẹ gbé kẹ̀kẹ́ kẹlẹ́yìn lọ sí Àgbálílámẹ̀wẹ̀gò Àgbálílámẹ̀ yìí tí ẹ bá ti sọ fáwọn kẹ̀kẹ́ pé wọ́n gba àárín ọjà Àgbálílámẹ̀ kọjá ẹni wọ́n máa lọ through dua ìyẹn ni pé wọ́n máa lọ straight through dua tí wọ́n ń lọ yìí wọ́n kàn bí tẹ̀rẹ́ kan ní Aduat ìyẹn ni pé wọ́n kàn bí fíìdì kan ní apá ọ̀tún wọ́n ń kọ́lé tuntun síbẹ̀ ibẹ̀ kọ́ ni wọ́n ń bọ̀ o wọ́n máa sọ níwájúwájú wọ́n bá dé wájúwájú wọ́n kan oríta mẹ́rin kan oríta mẹ́rin tí wọ́n kàn yìí wọ́n rọra dúró wọ́n ṣe dúró yìí tí wọ́n wo apá òsì wọn ẹgbẹ́ apá òsì wọn tí wọ́n wò níwájú wọn lọ́hùn wọ́n rí ilé tuntun kan tí wọ́n kọ́ tó tò tẹ̀léra wọn rẹ́rẹ́rẹ́ báyìí flat mi lọ́wọ́ láàrin ẹ pè mí àwọn èèyàn bá pọ̀ lọ́dọ̀ mi wọ́n mọ̀ ní wọlé tó ọjọ́ mẹ́ta péré ni mo fẹ́ lò lórílẹ̀‐èdè Kútọ́nù lẹ́yìn ọjọ́ kẹta Côte d'Ivoire ẹ bá mi pàdé ńbẹ̀ yóò yẹ wa kò ní ẹ ń bèrè pé ń bọ̀ lọ́dọ̀ mi ní Côte d'Ivoire sóde sí àbọ̀bọ̀ ká tó dé ibi màkàsí ọjọ́ mélòó mo fẹ́ lò ní ibẹ̀ yẹn kò ní ju ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì lọ ohun tuntun ó sì ń bọ̀ abẹ́ yóò yẹ wa kò ní yẹ lẹ ire o ire kàbìtì àìbá àmọ́ bí fídíò wa bá dọ́dọ̀ yín ẹ máa pín yóò yẹ wa kò ní yẹ lẹ o ire kàbìtì.